amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ìlú Ìbàdàn la wà ní Top One Gardens fún ayẹyẹ ọjọ́ bíi legendary Alhaji Isiaka Ìyàndá Sawaba a ti wà pẹ̀lú kọ́nù ambassador nígbà tí báyìí à ń gbowó fún wọn kẹ́mọ́ kí bóyá pé wọ́n sign contract àmọ́ ẹmọ anthem tó máa ń lọ yẹn tẹ̀ ń gbádùn yẹn ẹ mọ̀ kí bàbá ló fún wa bàbá dẹ̀ tó wà pẹ̀lú wa ń bàdàn báyìí inú wa dùn tààrí wọn bàbá o mo kì í sà. èmi náà kí gbogbo nígbà tí o. ẹ bá ń kọ́ olólùfẹ́ yín káàkiri tó ń wò yín báyìí. ẹ olólùfẹ́ wa ẹ ṣe o nígbà tí ẹ ti ń fẹ́ràn wa nígbà yẹn Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí fẹ́yìn náà nígbà tí àwọn náà rẹ̀ nǹkan ni tó dáa. ẹ wà ń bàdàn torí bàbá wa Alhaji Isiaka Ìyàndá Sawaba mi ì mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ nípa bàbá tó ń ṣe 70 years lẹ́nu. kò sí kan tí ń fẹ́ sọ ju pé ká ṣe àdúrà fún wọn ni pé Ọlọ́run bá tó jorogún àlàáfíà tó dẹ̀ fún wọn ní ayé tó ń rí ayé lòdì sí kò ní gbà padà kíákíá nígbà tí wọ́n ṣe eléyìí Ọlọ́run ọlọ́jọ́ ènì àtúnjẹ kọ́ra ayé wọn tún nítumọ̀ sí wọ́n máa ń ṣe eléyìí nígbà tí wọ́n ṣe eléyìí kí nǹkan wá tán nígbà tó ń ṣe eléyìí ni kí nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ní dáadáa fún wọn gbèsè ayé ká túbọ̀ rí wọn pẹ́ kó má fàárẹ̀ ló gbà kò sí nǹkan méjì tí ń fẹ́ sọ nígbà tí mo ń sọ̀rọ̀ ju báyìí náà lọ. aláìlú àmì ìwọ̀n bóyá ó níwà méjì kan tẹ́ mọ̀ ń pa bàbá tọ́wọn olórin míì náà lè dìímú nù wá bàbá. nígbà tí wọ́n ṣe ń ṣe dáadáa anybody ò ní rí nǹkan tí ò dá sọ ń pa wọn èmi ò rí aburú kankan nínú tí wọ́n ti fi ìgbà tí wọ́n ṣe. fọ́wọ́n ọ̀dọ́ tọ́wọn náà fẹ́ ṣe music tọ́wọ́n yìí tán fẹ́ràn yín tí wọ́n lè súnmọ́ yín báyìí bá ṣe súnmọ́ yín báyìí kí lẹ fẹ́ sọ fún wọn ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n fẹ́ gbọ́ látẹnu yín. gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé àfẹ́ ká fi ìtẹríba ṣe àfẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ṣe àfẹ́ ká fi ayọ̀ ọkàn ṣe nígbà tí ẹ̀dá bá ti níyẹn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run á débi tó ń lọ ọ̀dọ̀ aṣọ lọ.